tán kọ̀wé ẹ̀kẹ́ o. láti bí ọjọ́ mẹ́ta tí mò ń fa agolé ẹ̀ kiri tí mò ń pè ẹ̀ kíkan ó mà nídìí. kí ló ṣe? wọ́n mú ọjà mi kan. ọjà yẹn pọ̀ mo náwó ibi tí mo ti wá náwó lẹ́nìkan wá wò pé owó tí mo ná yìí ti pọ̀ wá pé mi wá sọ fún mi pé tí ọ̀rọ̀ bá rí báyìí èèyàn máa ń tẹ̀sẹ̀ lébọ̀ ni pé kí n jáde sí i mo bá lọ sọ́dọ̀ bàbá kan nígbà tí mo dọ́dọ̀ bàbá yẹn ọ̀rọ̀ tèmi ti bá lọ kọ̀ràn kó yọ jáde ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan ló yọ ó wá bàbá yẹn wá ń sọ fún mi pé ọ̀rẹ́ mi kan ọmọ ẹ̀ ń kú jẹ́yà yẹ́ mi sí kọ́ ni wọ́n ń sọ yìí nígbà tí bàbá yẹn máa gbé gbogbo ẹ̀tàn rẹ̀ tó máa wò báyìí nínú àwòrán ìwọ gangan ló yọ jáde. kí ló dé ṣe bí tiẹ̀ ló bá lọ èwo ni ti tèmi tó yọjú. nígbà tí tiẹ̀ yọ jáde yẹn ṣé kò dáa ni wọ́n ń sọ wípé ní ìgbà tí ikú ń pa àwọn ọmọ yẹn pé ikú yẹn ò tí ì kúrò nínú ilé yín ìwọ ló máa kàn lẹ́yìn ìwọ atúmọ̀kọ ẹ̀ bẹ́ẹ̀ ni bí bàbá yẹn ṣe sọ ni. mo dáràn ọ̀rẹ́ ni wọ́n kọ́ ọ. àtúnṣe la máa wá o nítorí pé mo béèrè lọ́wọ́ bàbá yẹn wípé ṣé tí n bá mú ọ̀rẹ́ mi yẹn wá ṣá máa rí àtúnṣe wọ́n dẹ̀ ní kí n mú ẹ wá pé àtúnṣe wà ìyẹn ni kò jẹ́ ká tara mọ́ra sí o kì í ṣe ọ̀rọ̀ ariwo rárá o. ìwọ Ọlọ́run ta ni mo ṣẹ̀ tó ní àfi dandan kí n kákùrún torí Ọlọ́run kí ló dé torí Ọlọ́run ó dáná gbogbo ẹ̀ ti rí bó ṣe rí ìsìn ó mọ̀ pé ńgbà tán ti ní tán bá ti mú olódì tèmi wọ́n tún máa bọ́ sórí ọkọ mi sórí pé ó ti nídìí kí n sọ fọ́kọ mi báyìí àbí. sọ fún wọn ńgbà tó ṣe pọ́kà wọn náà abádẹ́dọ́hùn bàbá yẹn á mọ ohun tó máa ṣe tán máa fi kó gbogbo ẹ̀yin méjèèjì kó ńlẹ̀ tí nǹkan kò fi ní ṣe yín èmi ò fẹ́ kú yín báyìí o torí aláǹfààní tájọ́ ń ṣe fúnra wa o. Ọlọ́run ó ń ṣàjẹ́ máa lọ kí n lọ ṣàlàyé fún. ọ̀rọ̀ falẹ̀ kọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn.